ló bá tán. Ìjọba àpapọ̀ sọ pé ìpínlẹ̀ Ọṣun kò lẹ́tọ̀ọ́ láti gba owó ìjọba ìbílẹ̀. Ìjọba àpapọ̀ ti yarí kanlẹ̀ báyìí, wọ́n ní kò sí ìpínlẹ̀ kankan tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí láti gbà tàbí pín tàbí jẹ gàba lórí owó tó jẹ́ tìjọba ìbílẹ̀. Eléyìí kò sẹ́yìn ẹjọ́ kan tíjọba ìpínlẹ̀ Ọṣun gbé lọ sílé ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè yìí látàrí bí wọ́n ṣe ní ìjọba àpapọ̀ gbé ẹsẹ̀ lórí owó tó tọ́ sí ìjọba ìbílẹ̀ àwọn láti oṣù kejì tí wàhálà náà ti bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti PDP. Nínú èsì tí ìjọba àpapọ̀ fi ṣọwọ́ sí kóòtù nípasẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ níléeṣẹ́ ètò ìdájọ́ Táyé Hussein Olóyèdè ni wọ́n ti sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò lágbára láti béèrè owó lórúkọ ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ rẹ̀. Èyí tó burú nínú ọ̀rọ̀ náà, gẹ́gẹ́ bí Olóyèdè ṣe sọ, ni pé bíjọba Ọ̀ṣun ṣe sọ pé àwọn fẹ́ lo owó náà lórí ètò ẹ̀kọ́ àti ìlera. Ó ní èyí tó lòdì sí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù lórí owó tó jẹ́ tìjọba ìbílẹ̀. Ó ní ilé ẹjọ́ ti fòfin de agbára tíjọba ìpínlẹ̀ ní lórí owó àwọn ìjọba ìbílẹ̀, àṣẹ náà sì ti fẹsẹ̀ múlẹ̀.